Only Jesus TV. tó bá ń ṣe ẹ̀yin kan tó bá ń ṣe yín lóore ẹ máa rò pé wọ́n ń ṣe yín níbi ni. àáfà lágbo ọ̀ràn ẹ wá ń bí ṣẹ́yìn náà ti gbọ́ báyìí torí ẹ fúnyàn lágbo bóyá ó gbà á bóyá kò gbà á bóyá ó ti lò bóyá kò tí ì lò ẹ bọ́ sórí social media ẹ ní alihamudulilayi ẹ di ṣàgbóyè ẹ láàrin 24 hours ara rẹ̀ ti ń balẹ̀ ní ìsìn lágbọ́ àbíkílẹ̀ rí lókè yìí tá a bá wá sọ pé bóyá àgbò tẹ́ ẹ fún un ló dá wàhálà alẹ́ báyìí nǹkan because ká ní pé ẹ tí ìwà sọ fáwọn àwọn ọmọ ádámọ̀ ní sí pé ẹ gbàgbó lọ alẹ́gbòkè bí a kò yẹn nísìnyí bí ó ti yàbí àsìkò tẹ́ gbàgbó lọ fún ó yíṣẹ́ kọ̀ọ̀kan àwọn kò yẹn tó sá ní ó gbẹ̀mí mi ẹ dẹ̀ bọ́ sórí social media ẹ bẹ̀rẹ̀ sí ní lago ràyìn TNT tó bá yín sọ̀rọ̀ níwọ̀nba tó yẹ kẹ́ gbọ́ àmọ̀ràn TNT Yínká TNT tó yẹ kẹ́ gbọ́ àmọ̀ràn níwọ̀nba ẹ di bọ́ síta ẹ tó bẹ̀rẹ̀ sí ní fún lésì ìyàwó mi ló ní kí n má bóyin èyàn àfa àná yìí ìwọ náà oko ti fẹyín aláàjì sẹ́nu ìwọ náà ti sàbí àwọn ọgbọ́n òṣì tó jẹ́ kẹ́ gbádùn àwọn ọgbọ́n tó lè ràn yín lẹ́wọ̀n àìmọye ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ yín ló wà ní Kóyí prison níbi ibi ẹrù pé fẹ́ jẹ èyí náà ni ibi 419 level ó gbé àgbo lọ fún yàn láàrin 24 hours ó dẹ̀ di bọ́ síta ara rẹ̀ ti ń yá alihamudulilayi rèé o ọjọ́ mélòó lẹ gbàgbó lọ ọjọ́ wo ni bàbá kú báyìí ọjọ́ wo lẹ gbàgbó lọ àfà àwọn ọmọ ádámọ̀ àwọn ọmọ orí social media máa bí ń léèrè ẹ̀ẹ́rìnà owó dàbọ̀ mo dípò ìyàwó mi ò sọ̀rọ̀ ẹ̀wọ̀n mà tí wàá lágbára báyìí o àwọn èèyàn wọn ti ń kọlu Alfa Hakeem Àmọ̀fẹ́ tí wọ́n gbé àgbo lọ fún actor Ògògó ní ilé ìwòsàn wọ́n ti ń kọlu wọn out to wò kó tó di pé mo tẹ̀síwájú náà ọ̀rọ̀ yìí ná mo bá ìdílé actor Ògògó Alhaji Taiwo Hassan mo bá wọn kẹ́dùn o lórúkọ Jésù Kristi Ọlọ́run á tẹ́ wọn sáfẹ́fẹ́ rere nǹkan tán fi sílẹ̀ kò ní bàjẹ́ Ọlọ́run á dúró ti ẹbí àtàrà wọn lórúkọ Jésù Ọlọ́run á wà pẹ̀lú wọn Ọlọ́run á tọ́jú wọn ju bí bàbá wọn ṣe lè tọ́jú wọn lọ àyè tí wọ́n fi sílẹ̀ Ọlọ́run á di lórúkọ Jésù ẹ wo ta ni Ọlọ́run náà òun náà ti jáde o ó ti jáde padà wá fún Alfa Hakeem tí wọ́n ṣe ọ́pdéètì pé àwọn ti gbé àgbo lọ fún Alhaji Taiwo Hassan Ògògó ní hospital nípa àdẹ̀ tí ń dúpẹ́ pé ara wọn ti ń balẹ̀ ara wọn ti ń yá ṣùgbọ́n àwọn ẹbí padà jáde pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o ara wọn ò yá o ẹ wò ó ṣe rí pé ká máa ṣọ́ ọ̀rọ̀ sọ ká dẹ̀ máa ṣọ́ ètò ká máa ṣọ́ ṣe ohun tó ṣẹlẹ̀ yìí o ẹ jẹ́ ká dìjọ gbọ́ nǹkan tí Tani Ọlọ́run sọ báyìí Tani Ọlọ́run ní kọ́kọ́ o ẹ tún sì máa rá àwọn míì tó tún sì máa jáde náà lórí fọ́nrán tẹ̀ ń wò kó tó dípẹ́ wò parí ẹ ṣàfarabalẹ̀ kẹ́ wò láti ibẹ̀ tí dópin ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan torí ẹ̀yin náà máa sọ méjì tàbí mẹ́ta lórí ọ̀rọ̀ yìí ṣé Alfa Hakeem ṣé wọ́n jẹ̀bi àbí wọn jẹ̀bi báyìí kọ́lọ̀ má jẹ́ kí a ṣe oore ṣe ká tún máa ṣe kí ni ká má kàbùkù lẹ́yìn oore tá a bá tún ṣe torí pé àwọn tí ń kàbùkù báyìí lẹ́yìn oore tí wọ́n ṣe kọ́lọ́run kó ṣàánú wa ni ẹ wo mò ń padà bọ̀ náà ó yá lókè lọ́hùn. ní àná ni agbọ́pọ́n kéde ikú òṣèré Taiwo Hassan Ògògó lágbọ́pọ́n kéde ikú ẹ̀ aláṣẹ lọ́wọ́ Olódùmarè gbogbo ẹ̀yin ọmọ ìyàwó tó filẹ̀ òkú bàbá yóò ń dẹ́rù bá yín o Olódùmarè ó tọ́jú ẹ̀yin tó kù Olódùmarè ò ní ṣe ní tẹ̀lé ń tẹ̀lé nítorí ọjọ́ jìnnà síra Olódùmarè ò ní ṣe ní tẹ̀lé ń tẹ̀lé gbogbo nǹkan tí yóò kó fi sílẹ̀ Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan ìkankan gbogbo àwọn tó ti kú náà Ọlọ́run ṣọ́ wa wọn láìsàn ló ṣe é wò kò sẹ́ni torí tọ́lọ́jọ́ ṣe. lábẹ́ bẹ́ẹ̀ ni mo ti wá fẹ́ sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé ọ̀rọ̀ yìí OLE ṣùgbọ́n Ọlọ́run jẹ́ aládàáwò Ọlọ́run sì ní fàwá sínú ìdánwò bọ́ọ̀lù bá fàwá sínú ìdánwò káwọn fàwá sínú ìdánwò lórí ọ̀rọ̀ tí àfa Yorùbá Nation Alfa Hakeem tí wọ́n sọ. oríṣi áàpù mẹ́ta òun ni a gbé lọ fún wọn ní àná fúwà ní Áfíríkà kan pẹ̀lú páúdà tó wà nínú bọ́tù kan àti omi àdúrà tàbí sẹ́mísẹ́mì sí ẹyọ kan. tá a ti wá sọ pé tá à ń dá Alfa Hakeem lẹ́kùn pé èyàn sọ̀rọ̀ báyìí Alfa Hakeem yẹn ó tún fídíò mi ṣe láti mọ bú àwọn èèyàn pé ẹsẹ̀ ní kò mọ́ sọ̀rọ̀ sóhun sọ́lá ìdá ni ó tún ká kọ́mọ̀tì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wípé ní tá Alfa Hakeem sọ kò burú jù náà ǹjẹ́ Alfa Hakeem mọ̀ pé ohun tí Alfa Hakeem sọ yẹn ó ti dọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí Ògògó ó ti dọ́dọ̀ ọmọ Ògògó
tọmọ owó gan tó ṣe fídíò sí ẹyin lóhùn tó bá ti bọ́lẹ̀ kò ṣe kó mọ́ kẹ́ ẹ tó sọ̀rọ̀ kẹ́ ẹ tó gbẹ́nu sọ̀rọ̀ ẹ máa rò dáadáa láwọn àjọ nìkan pọ̀ ló mọ̀ fẹ̀ sí yín lórí adáwọn tí ń dé láwàní náà tó wọ́n tán lọ́pọlọ èsì ẹ̀yìn nìkan lẹ́ẹ̀kọ́kọ́ wí láwàní tí a ti fẹ́ sọ̀rọ̀ ẹ máa rò dáadáa ẹ máa gbọ́ sí ẹ máa gbọ́ ọ̀rọ̀ tó bá fẹ́ sọ sí ẹ máa gbóhùn ẹ wò sọ̀rọ̀ tó gbọ́ pọlọ mu ni. òun ló ti ṣẹlẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ nísìn ọlọ́mọdé wa jẹ́ ìbàlẹ́jọ́ ọbú fún yín. nígbà mo débẹ̀ mo gbàgbó lọ mo ṣe kíni kankan mo gbàgbó mo gbé jáde mo wo 5 litre mo gbé lọ ìgbà mo débẹ̀ mo gbé 1 litre jáde nígbà tí mo gbé jáde mo mú bẹ́ẹ̀ àtẹ̀gbàgbó lọ ẹ̀ tá à ń sọ yìí nísìn ó ti kú kọ́kọ́ lọ́mọ sí kó tẹ̀lé kọ́lọ́ mọ́ fi kọ́ dẹ́rùbà àwọn èèyàn rẹ̀ kí lẹ fẹ́ kó ṣẹlẹ̀ ńsìn torí mo rí pé fídíò yẹn gbogbo àwọn fábílì òkú ti rí àwọn ọmọ ẹ̀ ti rí mo dẹ̀ mo sọ fídíò yẹn àwọn pẹ́ èyí tó sọ èyí tó sọ burú jáì èèyàn mélòó ok ẹ wà àwọn association tó jẹ wà ṣé ẹ mọ èyí tí wọ́n gbélẹ̀ ṣé ẹ mọ tí wọ́n ṣe ṣé ẹ mọ tí wọ́n ṣe ẹ̀rọ àwọn tíátà àwọn ẹ̀ tí mo rò kó súnmọ́ jù ní yín kákọ́dì ṣé ẹ mọ táwọn yóò gbélẹ̀ ṣé ẹ mọ tí wọ́n ṣe ṣé ẹ mọ tí wọ́n ètò sí gbìyànjú mélòó èèyàn lẹ́yìn tó wá sọ online tó wá sọ wípé àgbé nǹkan báyìí fún àṣẹ nǹkan báyìí fún àṣẹ nǹkan báyìí fún ṣùgbọ́n yàn àfa ẹ mọ́ rí bí ẹni pé wọ́n yín láyé wà ẹ mọ́ rí bí ẹni pé gbogbo tẹ́wàá ṣe ló tọ́ àwọn mùsùlùmí ọwọ́ tọ́ àwọn mùsùlùmí ẹgbẹ́ ìtọ́pọ̀lọ́ tí wọ́n náà kú tí wọ́n lé dánú wò wọ́n tún bọ́ sáìdì lórí ìwòrè tẹ́ǹsì. mo gbàgbọ́ lọ mo wá dé reception mo wá ṣe 5 litre mo wá gbé 2 litre. káyọ̀ pẹ̀lú mi lọ ní ìsìn báyìí sẹ́ẹ̀lì mo bí amúlò àbí mi ò lọ. ẹ mọ èèyàn tó lọ silently tí mo sọ fẹ́ nìyẹn kan kó tó wá já síbi tó já sí. nígbà tó wá já sí báyìí báyìí kọlọmọdé ẹrógun kó a máa pè yín pé yá ẹ wá kọ́ wáyé ìròjọ́ ṣé ìpẹ́ fi nǹkan nú àgbótẹ́ ẹgbẹ́ lọ ṣé ìpẹ́ fi nǹkan nú àgbótẹ́ ẹgbẹ́ lọ kẹ́lẹ́ bá mọ̀ pé bí wọ́n bá sọ̀rọ̀ àwọn akúmọ̀ rò ká tó sọ ẹ̀yìn play fídíò tọ́mọ ògógó gẹ́gẹ́ ṣe látàgbà tá a fa Akeem sọ̀rọ̀ yẹn ẹgbẹ́ fídíò yẹn. So there's one man that came. You saw it that we said stage 4 cancer. You saw that video and then you said that you had something that you can bring and that it will heal my daddy like gradually. You brought it after bringing the agbo. You went live. Thank God they didn't even allow. They don't allow people come and then take picture. Then you went and then posted nonsense. The barrio go. Like what? Like are you trying to give? Are you trying to make the family hopeless? Because that video is not nice. It's not nice, sir. If you eventually see this video, sir, ni bẹ̀rẹ̀ Ọlọ́run, I like that. Tó bá yẹ pé nǹkan tẹ́ wá ṣe yẹn ni tí wàhálà mo fẹ́yìn fọ́lọ́run pẹ̀lú video tẹ́ ṣe yẹn. That was the video my big daddy saw. And on the group chat where we always have our discussion about daddy's health, I saw my cousin wrote something like, and my big daddy was asking them that ṣé Táyé ti ń lọ ni. ṣé gbọ́ tọmọ yẹn wí nígbà tọmọ ẹ ti make video tó yẹ kí wáyé mọ̀ pé àwọn ń di help táwọn tó ń kálukú sí ìgbìyànjú ẹ̀yìn ìgbà yẹn ẹ̀yìn wá lọ bẹ̀ ẹ̀wọ̀ ṣé gbọ́ tọmọ ẹ wí ó láwọn kan tó rí tó yà wọn big daddy òun ó ní ogbó wọn ó ló jẹ́ kí wọ́n lù sí òpó pé gẹ́gẹ́ bí afáìsì sọ̀rọ̀ yìí sẹ́gbọ́n ọ̀tọ̀ tẹ́ bí táwọn tó rò gbà ni pé ó ń dẹ́rù bàwọn èèyàn nípa ọ̀rọ̀ àbá wọn ó lóun gbàgbó wa ó lóun ṣe gbá ó lóun ṣàwò ṣé ẹ mọ ìṣòro tẹ̀mí nípa ní ni pé a ti gbé gbogbo ayé wa a ti gbé lórí a ti gbé láwọn àfa a ti gbé lé àwọn tí ó yẹ kó tiẹ̀ mọ́ tẹnubọ ọ̀rọ̀ ayé yẹn láwọn àfa lọ́wọ́ àwọn náà ti wá lé àwọn bẹ́ẹ̀ pé jámọ̀ nǹkan ẹ rí i pé lẹ́nu ìgbà tí yóò gó sí kì í náà sìn mo dáwọn àfa yẹn tán kó wọn káwọn àfa òpónú àlìfùfù ẹlẹ́nu jẹgẹdẹ tẹ́ ń gbókòrò àwọn jọ wọn náà gbékùrò àdìsọ kalẹ̀ àṣẹ ẹjọ́ gbékùrò àdìsọ kalẹ̀ wọ́n rí kí ìyá mi di ìyá kàdá ìyá kàdá tí ó tó fa kàdá tí ó rà búdúlò tí ó yà kàdá síta yìí náà. ara àwọn náà wọn náà gbékùrò àdìsọ kalẹ̀ àti kó gbọ́ ayé wa lé wọn lọ́wọ́ ó ti àwádìí nípa àwọn àfáwọn gan ló ń darí ọ̀pọ̀lọpọ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ mẹ́lẹ́bí gan àwọn ló ń darí ẹ̀ wọ́n ti rí ra wọn tán káfò wa mọ̀ ṣe tí ò tọ́ báyìí káfò mọ̀ ṣe tí ò tọ́ àwọn kò sì mọ̀ ibi ẹni pé ìtàn ṣe tọ́ mi kẹ́ gbàdúrà pé ọlọ́wọ́ tó gbogbo sáré fẹ́ rí ọlọ́wọ́ ní sẹ́ńtẹ̀lẹ̀ tẹ́lẹ̀ nínú ẹbí wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwa ń sọ táǹpà àwọn ìsákèésí ẹ̀ táǹpà ìsákèésí wọn tún mọ̀ lágídí ó làwọn fámìlì rí yín sí báyìí ó lè jẹ́ pé ordinary person gan ní ìkọ̀ fẹ́ tẹ̀kẹ̀ ọ̀pọ̀ pé kí ni fi sínú àgbo ẹ̀fẹ́ ẹlẹ́gbàgbó lọ wáyé kí ni mo sọ pé kí ni essence video yẹn kí la fẹ́ fi video yẹn kí la fẹ́ game mẹ́ pé mo ṣe nǹkan mo gbé lọ ẹ̀wà dúró àwọn tí ó ti ṣe nǹkan mélòó lẹ́ni tó wá sórí mídíà sọ yẹn àfáàṣẹ sọ̀rọ̀ yìí máa ń dàm sẹ́ ìrònú ni. ṣé bá kàn wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìwọ̀rọ̀ mi wò pé ṣé káwọn ò sì mọ̀ sí báyìí sá ṣé kún mọ̀ sí báyìí pọ̀tẹ́ lómi kan fẹ́ bóyá content ni o bóyá kárí content fẹ́ create yìí o bóyá kárí pé ebi ní pa ẹni tí ó jẹ ní wá ó sáfẹ́ tàgbó
ní gbogbo ọ̀nà káyé ó mọ̀ ipe alágbo ńlá ni kálò ni. Torí in fact ogó yẹn mi ò mọ̀ personally o mi ò mọ̀ personally o but báwo yẹn ṣe ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n lè yàn dáadáa ni ṣùgbọ́n àìsàn ló ṣe wò ayé tọ́lọ́jọ́ ṣe ayé òun náà sán ni kákan tiẹ̀ wá ká lọ bó o mọ̀ ń sọ ó kú bó o mọ̀ ń sọ ó kú bó o mọ̀ wí ó kú bó o mọ̀ wí ó kú ó ṣeré o ó kú ó ṣeré o ó kú. Ṣùgbọ́n ìtọ́mọ́dún mi ni pé àwọn kan ti jókòó síbi in tó ń ṣẹlẹ̀ sí everybody generally yẹn ibẹ̀ làwọn ti fẹ́ máa jẹun níta pé babaláwo ń kú àáfàá ń kú pásítọ̀ ń kú ọ̀nífà ó kú oníkùrà ní ó kú àwọn kan jókòó sábẹ́ níwù yẹn táìpù làwọn fi máa ń jẹun ló máa ń dùn mí tẹ́rì àwọn àfáà ló lọ nínú kúkúrú àwọn lọ sàdúrà fún gbogbo yẹn wọ́n tún gbowó ibi tẹ́jú sàdúrà yẹn wọ́n tún gbowó lọ́wọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ kébí wọ́n gbowó lọ́wọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ níbi tẹ́jú sàdúrà yẹn wọ́n tún gbowó lọ́wọ́ àwọn èèyàn tún yẹ gbowó lọ́wọ́ àwọn èèyàn wọ́n tún ṣe 8 days fìdáù 8 days fìdáù àwọn àfọ́ tún lọ gbowó wọ́n tún lọ tọrọ jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dì ọjọ́ kẹjọ ògògó ẹ̀ẹ́dì bó ṣe máa jà sówó ń bẹ̀ àwọn tí wàá dúró débi pé yes nígbà tí wàá dijọ́ kẹjọ ẹgbọ́n táwọn afọ́ mọ̀ wí ẹ bá ṣe alámúdíláì mẹ́wàá kúrò aláwọ̀ mẹ́wàá ṣe rí bàbá wa ògògó àti ẹ̀dúpẹ́ tọ́lọ́wọ̀ yàmọ̀ ń wéré apọ̀lọ̀ yàbòrè ní kọ́ adúpẹ́ tọ́lọ̀ ìfowó dáwà láàmú akọ́wà fi wá dáwà láàmú ńkọ́ táwa 50 billion wọ́n tún fi dúpẹ́ ní ọjọ́ kẹjọ ni. ìtọ́jú mi pé in tó ń ṣẹlẹ̀ sí gbogbo ajínálì àwọn kan wá jókòó sábẹ́ ní ìyẹn láti máa fi gbowó lọ́wọ́ wa kábímọ náà wọ́n wà àyà dúpẹ́ àsọ pé sẹ ẹ̀ẹ́dẹ́gẹ́dẹ́gẹ́ ìyá ló kú ọmọ bíyà kú wọ́n wà ìyá ló kú ọmọ òkú bíyà kú bọ́mọ kú wọ́n wà ní ti ṣẹ̀tẹ́fẹ́ jẹ́nẹ́rì àwọn kan jókòó sábẹ́ ní ìyẹn fẹ́ máa fi lówó olófa ti àfáà tó lọ tó fẹnu dáná àgbo òfò bọ́rẹ̀ lọ́rùn yìí ó ti fẹnu kó bá rẹ̀ lórí àgbo òwúrì tí ń gbé kiri ẹ̀yin wá kékeré kó ṣẹlẹ̀ sẹ́nìkan kẹ́kẹ́ fi create avenue gbogbo wa lágbádá kú ẹlòmíì dálágbádá ìwé yìí báyìí mo dálágbádá ni bí amọ̀nà dàmáàsì ni gbóńkálùkù ó ṣe kúnu àsìkò ńkálùkù ló yọ̀tọ̀ọ̀tọ̀ táyọ̀ àṣẹ náà ti kú yìí tí kò pa ni lọ́pọ̀lọpọ̀ náà ti kú ni èyí ó sáyé jẹ́jẹ́ èyí ó gbélé ayé yóò mú bíntín mo wá fẹlẹ ìsìkọ lẹ́tà sáwọn useless mob àwọn adémọlá jàlá àti gbogbo ẹ̀yin yòókù tẹ́ wàá lọrin tẹ́ kún wọn lọ́wọ́ ǹjẹ́ yìí tí ẹ̀mọ́ná ti kú sá apẹ̀ mọ́ná ti kú ìwọ ní jókòó bẹ́ẹ̀ kò wá wò pé ọmọ kan lálọ́ gbé bàdàn ẹja já ọ̀rá fún a rí pé yóò lẹ̀wọ̀n ǹjẹ́ yìí tí ẹ̀rán ti kú sá gbogbo mo lè gùnkè mo lè sọ mo lè pa mo lè bu sẹ́rí ojú ẹsẹ̀ mẹ́fà náà lọ. ẹ kí ẹ wá wò pé nígbà tí téèyàn tẹ́ ẹ bá kú tán ẹ̀wọ̀n táwọn yóò máa sọ lẹ́yìn yín useless imam gbogbo táwọn yóò máa sọ lẹ́yìn ẹ yóò wà nù tán ó tiẹ̀ ti kọ̀ tán ńlẹ̀ lọ́dọ̀ kan báyìí ó wá sórí mídíà ó sọ ọmọ kan lọ́dọ̀ kan báyìí ẹ lọ Ìbàdàn ẹ lọ gbé ọmọ kan báyìí ẹ tì mọ́lé olùsùn mẹ́ta ó ti wà ní àkọọ́lẹ̀ nígbà ẹ tì mọ́lé tẹ́lẹ̀ oṣù mẹ́ta tán ó yá ẹni ó bẹ̀ wà fà nígbà wà ẹja foríjì lẹ́yìn ìgbà náà ẹjọ́ wa padà lọ́kọ́ọ̀tù lẹ́yìn bí ọdún mẹ́rin ó ti pọ́dún mẹ́rin bí ọdún mẹ́ta sẹ́yìn lẹ́yìn ọdún mẹ́ta ẹjọ́ wa padà lọ́kọ́ọ̀tù ọmọ òun kórópà ẹ̀ ti wà lọ́wọ́ báyìí èsì kọ́sọ̀mù dáadáa ni ẹ mọ̀ wọ̀rí àti mú báyìí tíṣẹ̀ ọ̀tà ọlọ́run tiẹ̀ sẹ́yìn náà ti kú tèmi àti ẹ bá kú èmi àti ẹ mo tún mọ̀ sọ́pàá tiẹ̀ mo tún mọ̀ sọ́pàá tèmi ká ní ìdájọ́ wà tèmi bá déwájú ẹlẹ́dàá tèmi kí ni wọ́n bí èmi kí ni wọ́n bí wọ́ useless mọ́ sára tí mo fi jábọ̀ ni pé o fẹ́ gbìjà aláwù rọmọkẹlẹ́ wọn àbí mo fi fa búra ọkàn mi mọ́ débi pé ó mọ́ fódà ọkàn mi mọ́ fódà torí pé n tá à ń sọ yìí torí ìpójú òótọ́ lẹ́sẹ̀ lé wa kí n tá à ń sọ yìí ẹ̀yin mọ̀ èmi mọ̀ gbogbo ala mọ̀ wípé òótọ́ ni ta lọ́lọ́run sọ gbogbo yín lẹ mọ̀ pé òótọ́ ni sọ òótọ́ tí ń sọ náà lẹ́sẹ̀ fi kú lẹ́sẹ̀ fẹ́ wọ́n wá kiri ọmọlé àtẹ̀jẹ́jẹ́ ọmọ àjòjì ó tẹ̀ báṣubàṣu gbogbo aláyẹ òsìkà gbọ́dọ̀ ti kú gá òsòtọ́ gbogbo tá à ń sọ tí gbogbo yín gbọ́ gbogbo yín lẹ̀ gbọ́ ẹ sì mọ̀ pé òótọ́ ni nínú ẹni tó gbé òótọ́ dání ẹni tó gbé ọ̀dání àsìkò ń bọ̀ tẹ́ tó ń parọ́ mọ̀ pé mo sì wá parọ́ tí ṣe orí tó bá mi dé ẹni tó sòótọ́ náà sì wá wò pé ibi tó tọ́ mi bá mi dé àsìkò ń bọ̀ mi ò wá sọ̀rọ̀ láti fi àtàkẹ́ nìkan mi ò wá sọ̀rọ̀ láti fi yọ ìdílé Ògògó torí ó kàmílà torí pé gbogbo àwọn èèyàn náà sọ̀rọ̀ Ògògó náà sọ dáadáa gbogbo pátá ló ń sọ dáadáa
kó kálukú sì máa ṣe kó kálukú kọ́ ló fi àníyàn kálukú dá lẹ́jọ́ àfáà kí mi tó lọ sí fídíò àníyàn tó fi ṣe Ọlọ́run fi dá lẹ́jọ́ àwọn táwọn náà sì wá tá à ń dá sí àníyàn táwọn náà fi ṣe kọ́ ló dá lẹ́jọ́ ṣùgbọ́n kó kálukú bá ń ṣe nǹkan ẹ mọ̀ rántí pé ní tó pẹ́yẹ Ògògó yìí ní wọ́n ní padà nìkan kan láfi ní ká ṣe gbogbo ẹ̀yin ìdílé Ògògó gbogbo ẹ̀yẹ gbé tíátà ẹ kú òfò ẹ̀ẹ́nì ló fò mọ́ o òfò ní sẹ́yìn mọ́ gbogbo ẹ̀yin tó kù pàtàkì nínú tíátà àtàwọn àti tíátà náà Ọlọ́run dẹ́mi wá sí o. sincerely àwọn èèyàn burú o kó tó di pé màá yí ikú ni àwọn èèyàn kọ̀ọ̀kan ti ń pariwo ikú ẹ̀ náà ti ń post RIP olórí burúkú kan náà sọ pé òun fẹ́ hold lecture ó ní how you can prevent stage 4 cancer ó ní study case àbí case study Ògògó tẹ́gbẹ́ lómi ti ya wèrè Ògògó ò tí ì kú ó dẹ̀ ń fi Ògògó ṣe case study ọjọ́ yẹn tí mo rí that particular post inú kan ti ẹ̀ bí mi pé ẹ̀yin yẹn ṣe ya wèrè báyìí náà ẹ ṣe ya olórí burúkú náà ẹ jọ náà tí màá yẹn bá kàn tiẹ̀ máa yé gan olórí burúkú àwọn tó ṣe ń polongo ń kú ẹ̀ ń kọ́ ṣé pa sínwín làwọn èèyàn Yorùbá dẹ̀ ni Yorùbá làwọn wèrè tó ń post ẹ dájú torí pé ẹ ṣàfẹ́ ní followers ẹ fẹ́ ní views orí burúkú wo ló ń wá o wàá rí content míì ṣe o mọ bó ṣe lè generate content fúnra ẹ àfi kó o fi kú ẹlòmíì polongo ẹni tí ò tí ì kú tó fún wa di pé àwọn family ẹ̀ gan wọ́n ẹ̀ṣẹ̀ wọn post wípé àwọn èèyàn fi ikú dárí àwọn cash out wọ́n fi sickness dárí àwọn wọ́n fi cash out ẹ̀yin èèyàn ya wèrè o àwọn míì dẹ̀ sọ di content ẹlòmíì sọ di content lẹ́lòmíì ní jáde wọ́n ní nǹkan ṣògògó ẹ tètè máa gbébọ̀ lọ́dọ̀ mi pápá ni bàbá yín wọ́ọ̀chì ẹ̀ ní bàbá yín ṣe olórí burúkú ló pọ̀ jù nù yín alágbákò gidi ni yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ post máa yìí nígbà tí nǹkan ò tí ì ṣe tẹ́ ẹ polongo kú ẹ̀ kó ti kú gbogbo yín pátá di nǹkan máa ṣe ṣàpọ̀nà náà padà pa gbogbo yín dànù lùkúlùkú la gbé yín pa ẹ ṣe yá wèrè báyìí ṣé táwọn fámìlì ẹ ṣe wá post ẹ páwọn need help páwọn need ẹ tó máa wò sàn wọ́n ti jẹ̀bi ṣé ẹ mọ̀ pé lè máa discourage àwọn míì láti post èèyàn wọn nígbà tí ó bá need help ó máa discourage ìtẹ̀sùnwà ó máa discourage wọ́n máa ní ẹ má jẹ́ ká post ẹ o ẹ ṣáà rí nígbà tó ń post Ògògó wà yẹn táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ń post ẹ ẹlòmíì kò tí ì kú kó lórí burúkú ara yẹn ń pariwo pé ó ti kú o àwọn celebrity yẹn máa ẹ̀jẹ̀ wọn máa post pé àwọn wà láyé o àwọn wà láàyè o olórí burúkú ara ẹ views òfò tó ń wá ogun máa padà pa ẹ́ dànù lẹ́yìn onípìtìpìtì wọ̀nyí àwọn alágbàákò kọ́nà máa fọ̀run re kẹ́ wọn kọ́nà máa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere kọ́nà máa wà pẹ̀lú àwọn fámìlì wọn bàbá ṣé ọ̀sà wa lélẹ̀ àbí ó ní kinní kan tìbílẹ̀ nínú àbọ̀wáyé wà ń bẹ̀ ni. ẹ̀sà máa ń lo like almost 6-7 years lórí ààrẹ tá à ń sọ yìí. ọdún méje. tí n bá máa bì títí màá máa bí ẹ̀jẹ̀ ni. ó mà ṣe o ikú apá ẹni tá à ń pè ikú apá ẹni tí ń pè ní gbogbo ẹ̀dá ènìyàn pátá ló dágbádá ikú. actor Ògògó àwọn ti bọ́lẹ̀ ní ibùsọ̀ tiwọn nìyẹn àwa àtàdẹ̀kù láyé ní ká ṣọlẹ̀ ayé gbé ká máa ṣe ohun gbogbo pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. olórin yẹn Wasiu Ayinde Marshal ní ọ̀rá ṣe o anybody tó bá fẹ́ ṣoore so àníyàn tá a fi ń ṣoore tó báwọn èèyàn bá mọ̀ Ọlọ́run mọ̀ o. wọ́n ti kọlù Alfa Hakeem out tó Alfa Hakeem tó oore ni mo mọ̀ pé ẹ ṣe o tí oore bá dẹ̀ wá dibi Ọlọ́run á kó yín yọ nínú ilé tó wà nílẹ̀ yìí. Life is a teacher, the more we live the more we learn. olùkọ́ nílé ayé yìí jẹ́ bá ṣe ń gbélé ayé sí lójoojúmọ́ là á ṣe kí ni là ń kẹ́kọ̀ọ́ kó ní kálukú akákọ́gbọ́n nínú ilé yìí tó lẹ́ẹ̀kan sí ẹ̀yin ẹbí Ògògó Ọlọ́run á rọ̀ yín lọ́kàn Ọlọ́run á dúró tì yín o Ọlọ́run ò ní ṣe lákùúfà nínú ìdílé yín gbogbo àwa náà tí a jọ wo fọ́nrán yìí ààbò Ọlọ́run á dájú lórí wa o Ọlọ́run ò ní ṣe wá lẹ́lẹ́mì kúkú àníkánjú kú o ààbò Ọlọ́run á wà lórí wa àti ẹbí wa. ẹ bá wa like fídíò yìí kẹ́yìn náà kẹ́ sọ méjì tàbí mẹ́ta lórí
ohun táwọn èèyàn tí wọ́n jáde tí wọ́n wá sọ nípa àáfàá Hakeem kílẹ̀ yìí náà rí sí ẹ ṣe ẹ bá wa ṣí ẹ o láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.